Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí ológe ṣò? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí ológe ṣò lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí ológe they are the best. Love you. Ọ̀rẹ́ mi sáré ògbó, ọ̀gbọ́n sáré ògbó, sáré wà lórí ìtọ́nà ògbó. Ògbó ló wà ní ògbó tí mo rí ìtọ́jọ́ nígbẹ̀rẹ̀. Jáìsọ̀nà tó tọ́ náà bá wọn wálẹ̀ tán. Kò sẹ́yìn tó máa lọ́hùn ọmọ ṣùpá. Sábàdá ni tó sọ pé òun ọmọ ṣùpá. Ẹyẹ fi sílẹ̀ kò yóò ní ìyẹn òjáde yìí. Àfàìmọ̀ bóyá inú ọlẹ́ ló ń gbé ojú ọmọ ayé lórí ilẹ̀ láti lóògó. Òjùbá bá rí ìwẹ́gùn mi, orí bá gún mi tí mi bá ń kọ Fuji. Ọmọ àgàgà táwọn nínú nọ́mbà tún ti wọ́n wà pa. Àbáyípo kọ́ Fuji tó ní tó kan lòún jó. Ẹ̀jẹ̀ àbọ̀fẹ́ tí kò ń sáńtà ọ̀ṣẹ́. Ẹ̀rọ ìjọ tó lè kú sí balẹ̀ nìyẹn. It's a detective musician that is legally fabulous. Ọmọ tó tẹ̀ mú gbọ́ mú kí ní kú dágbọ́. Ó ní mọ̀ tó tó dájọ́ sẹ́rí tí ìsúnmọ́ rẹ̀. Ìbẹ̀rẹ̀ nínú ayé polisi àgọ́. Gbogbo ọ̀rọ̀ bí ti sálọ, gbogbo rẹ̀ bá wọlé mi, ọ̀pẹ́ lókùn níkù, mo ti dó lórí ìwé. Ọ̀rọ̀ bí ti sálọ, gbogbo rẹ̀ bá wọlé mi, ọ̀pẹ́ lókùn níkù, mo ti dó lórí ìwé. Gbogbo ọ̀rọ̀ bí ti sálọ, gbogbo rẹ̀ bá wọlé mi, ọ̀pẹ́ lókùn níkù, mo ti dó lórí ìwé. Ọ̀rọ̀ bí ti sálọ, gbogbo rẹ̀ bá wọlé mi.
Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.